Yorùbá bọ̀ wọ́n ní kọ́ńbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù. Ẹ̀yin tèmi a tún ti dé bá a ṣe máa ń dé ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ sinimá tuntun òfin ìyẹn tí a mọ̀ sí Dìlọ̀ ló ṣẹ̀ṣẹ̀ gorí atẹ́gùn tó gorí afẹ́fẹ́. Àgbà òṣèré kúnú ẹ̀ Ìtẹ̀lẹ̀ The Icon Kẹ́mi T Kọ́lá Adéyẹmí Ẹfun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà kó ipa ribiribi nínú sinimá tuntun òfin yìí. Ǹjẹ́ ẹ̀yin wá fẹ́ wo apá kejì sinimá yìí ẹ sọ̀scribe kí ẹ láìkì kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì kí a sẹ́ndì líǹkì yẹn sí yín direct sinimá tuntun òfin. Ẹ máa bá mi ká lọ. Ǹjẹ́ ta ló ṣòfin? Ǹjẹ́ ta ló lùfin? Ǹjẹ́ ta ló rúfin? Ta ló gbéná wojú òfin? Ta ló fi mú kàtà òfin? Gbogbo wọ̀nyí lẹ máa bá pàdé nínú sinimá tuntun òfin. Sídí ọ̀físà Àṣàkẹ́ ó kó ipa ribiribi nínú ẹ̀. Ìtẹ̀lẹ̀ The Icon náà kò gbẹ́yìn sinimá tuntun òfin. Ẹ sọ̀scribe kẹ́ láìkì kẹ́ dẹ̀ kọ́mẹ́ǹtì. Òṣèré tẹ́ láìkì jù nínú sinimá yìí ṣé Ìtẹ̀lẹ̀ ni àbí Sídí Kẹ́mi T àbí Kọ́lá Adéyẹmí àbí kẹ́ Ẹfun? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Yorùbá bọ̀ wọ́n ní olóòótọ́ ìlú òun ní ìkà ìlú. Ọ́físà JB ni olóòótọ́ tó jẹ́ ọ́físà tó dájú tó dáńtọ́ tó jẹ́ ògbóǹtarìgì kò gbérégbè rárá. Ó fẹ́ fọ ìlú mọ́ ṣùgbọ́n àwọn ọ́físà ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ agbófinró ajẹgúdújẹrá wọn ò fẹ́ kó ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ó fẹ́ gba ìjẹ lẹ́nu wọn ni. Ṣèbí wọ́n ní ẹni tí ó jẹun gbẹngbẹng á tilẹ̀kùn gbẹngbẹng. Ọ́físà JB gbọ́dọ̀ múra dáradára nítorí pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọn ò fẹ́ kó fọ ìlú mọ́ tí wọ́n ní ó ń gbàjẹ́ lẹ́nu wọn ni wọ́n lépa ẹ̀mí rẹ̀ wọ́n lépa ẹ̀mí ọmọ rẹ̀. Kí Ọlọ́run kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbani. Ọ́físà JB gbìyànjú púpọ̀ ó jà fitafita ó jà fún ẹ̀tọ́ aráàlú ṣùgbọ́n kàkà kó sàn lára ìyá àjẹ́ ìṣe ló ń fi ọmọ rẹ̀ bí obìnrin. Wàhálà yìí pọ̀ nígbà tí ọmọ rẹ̀ tí ó jẹ́ 7 ìyẹn orúkọ ọmọ rẹ̀ tó wà ní ilé ìwé àwọn ará ilé ìwé rẹ̀ wọ́n tó fẹ́ ṣekú pa ọmọ rẹ̀ wọ́n lé títí ṣùgbọ́n wọn kò bá. Ẹ̀yin tèmi ẹ lọ wo sinimá tuntun òfin yìí ẹ ó rí gbogbo nǹkan tí mò ń sọ níbẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ kọ́mẹ́ǹtì òṣèré orí ìtàgé tí ẹ láìkì jù nínú sinimá yìí. Ẹ sọ̀scribe ẹ láìkì kí ẹ kọ́mẹ́ǹtì kí a lè sẹ́ndì part 2 sinimá yìí sí yín. Àṣé kò sí bó ṣe fẹ́ rí olóòótọ́ sì máa kù nílùú. Ǹjẹ́ ẹni tí ó kọjá òfin wà? Ǹjẹ́ olówó tó kọjá òfin ǹjẹ́ ó wà ní orílẹ̀-èdè yìí? Wọ́n ní tó o bá ti mòfin ò gbọ́dọ̀ rúfin. Tó o bá ti rúfin tó o mòfin ò fi mú kàtà òfin. Ọ́físà JB kò gbérégbè kò gba nọ́nsẹ́ǹsì. Òótọ́ ọ̀nù ló fẹ́ pa ọ́físà JB ṣùgbọ́n báwo ni iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́? Báwo ni ọ̀rọ̀ náà ṣe padà bẹ́yìn yọ? Ǹjẹ́ báwo ni wọ́n ṣe ṣe ọ̀rọ̀ yìí tí àṣírí wọn ò fi tú? Wọ́n ní after God pé na government táwa ni government ta ló fẹ́ ṣe bí ẹni tó ju Ọlọ́run lọ? Ǹjẹ́ ipa àwọn akẹgbẹ́ JB ǹjẹ́ ó ka bí? Ǹjẹ́ bọ́n ṣe lépa ẹ̀mí rẹ̀ ǹjẹ́ wọ́n padà rí ẹ̀mí rẹ̀ gbà? Ǹjẹ́ wọ́n padà lè dá ẹ̀mí rẹ̀ légbodò? Kí ló padà ṣẹlẹ̀ sí ọmọ JB tó jẹ́ 7? Kí ló padà ṣẹlẹ̀ sí ní ilé ìwé? Ẹ wo apá kejì sinimá yìí kí ẹ jẹ̀gbádùn ẹ̀ kí ẹ sì lè dáhùn sí gbogbo ìbéèrè wọ̀nyí. Yorùbá bọ̀ wọ́n ní kàkà kí ọmọ olóore jìn sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún un. Kàkà kí ọ́físà JB kó jìn sọ́fìn èròǹgbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ gbà fún un mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí ọ́físà JB? Ẹ̀yin tèmi kí n tó máa lọ ẹ má gbàgbé láti subscribe kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì òṣèré tí ẹ fẹ́ràn jù nínú sinimá yìí kí ẹ dẹ̀ béèrè fún part 2 rẹ̀ ká sẹ́ndẹ̀ sí yín direct. Tó bá jẹ́ pé ire ni wọ́n bá mọ̀ ṣe múra sí i kó o máa ṣe é.
tó bá jẹ́ ìkà ló mọ̀ ọ́ wù múra sí i kó máa wù ú àtòrè àtìkà ìkankan ò ní gbé ẹ lọ wo sinimá tuntun òfin kí ẹ sì jẹ̀gbádùn rẹ̀ dáradára. èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime ẹ máa bó skẹ́.